ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé. Ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé. Gbèjà mi jà o, gbọ́rọ̀ mi rò, má jẹ́ n gbàgbà tí àdúrà o. Ọlọ́run Babalọ́lá ṣàánú mi, ayérayé ṣàánú mi. Ogun ilé ọkọ, ogun àdúgbò, ogun ọ̀rẹ́, ogun ilé ara mi gan tó fẹ́ tì mí jáde nílé ọkọ. Ọlọ́run ṣàánú fún mi, ayérayé ṣàánú fún mi. Gbogbo ogun ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá ilé ọkọ mi tó ní pé òun ní jẹ́ kí n dúró sẹ́ẹ̀, tó ní wọ́n á tì mí jáde by fire by force. Ọlọ́run ṣàánú fún mi. Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Olúwa fi ìjà fún àwọn tó ń bá mi jà jà. Ọlọ́run kò ṣàánú fún mi o. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run Babalọ́lá, Ọlọ́run ṣàánú fún mi. Gbèjà mi jà o, gbọ́rọ̀ mi rò, má jẹ́ n gbàgbà tí àdúrà o. Ọlọ́run Babalọ́lá ṣàánú mi. Ọlọ́run Babalọ́lá ṣàánú mi. Ọlọ́run Babalọ́lá ṣàánú mi. Ìwọ nìkan ni mo ní. Ìwọ nìkan ni mo ní. Ogun ilé ọkọ má jò borí mi. Ogun ilé ọkọ má jò borí mi. Ogun àdúgbò má jò borí mi. Babe, Fiyinfoluwa. Babe. Your star. You know. Yeah, welcome. Today's work was heavy, but I think Okay. I was able to do all. Okay. It's about it. I'm fine. Fuluwa. Babe, I'm very dúpẹ́ lọ́wọ́ ẹ ni o. Fún prayers to make fún mi, fún àmì jíjì. Those prayers they are really working. Prayers. Yes, Prayers you say. yes, As in gbàdúrà fún mi. of course. How? Kí ló dé babe? Kí ló ṣe ni? Ṣàlàyé fún ẹni. Pé kí ni? Èmi fúnra mi gan mi ò tí gbàdúrà fún ara mi tí màá ti gbàdúrà fún. Ah, Then, you pray for yourself and I pray for myself. ìtumọ̀ yẹn. Jà forí ẹ̀ nìtumọ̀. Ó tún ní bàjá fún rárá. Wait, dúró. Kọ́ ẹ máa lè mí. Ẹ má mi rà. Fiyinfoluwa. Pé ẹ máa gbà mí kẹ̀ gbàdúrà fún ẹ. Ṣé mo ti gbàdúrà fún ara mi bẹ́ẹ̀? Létí tẹ́lẹ̀ náà. Ọ̀hà fún ẹ. Those prayers they are really working. Prayers. Yes, of course. Prayers you say. Yes, As in gbàdúrà fún ẹ. of course. How? Kí ló dé babe? Kí ló ṣe ni? Ṣàlàyé fún ẹni. Pé kí ni? Èmi fúnra mi gan mi ò tí gbàdúrà fún ara mi tí màá ti gbàdúrà fún. Ah, Then, you pray for yourself and I pray for myself. ọ̀gá o. Ṣíyàwó tí mo fẹ́ lé ilé ìṣá, àbẹ́lò mi, Ọmọ́tọ́lá. Àbí mo ṣe mi. Tí bá tẹ̀ ṣe ó yẹ kó lè sọ fún mi náà. Ó yẹ kó lè sọ fún mi. Ọlọ́run ṣàánú mi. Babe, Adékúnlé mo ti ń lọ church. babe. Mo ní kí n relax there kájọ máa lọ ní náà. Adé máa lọ Church mi of course. church. Yes. Adékúnlé, how many times will I tell you? Babe, You have your church and I have mine. Church tí mo lọ tẹ́lẹ̀ ni mo ń lọ. Ọmọ́tọ́lá. Okay, kí ló kí n sọ fún àwọn alàgbà ẹjọ́? Pẹ́ẹ́nu mi ò ká lé mi àbí? Ọmọ́tọ́lá, think of this, please. Má dojú tì mí ní church mi. I mean, mo ní high reputation. Really? Yes. Please. Sí Ọmọ́tọ́lá jẹ́ ìsọ̀gbìn ní òfin. Tó bá jẹ́ mi lọ́kọ, tàbí wọ́n ní lọ́kọ. Tó bá ti bí eré kó jáde kó máa lọ church. Bẹ́ẹ̀ fẹ́ dúró sí. Ibẹ̀ rẹ fẹ́ dúró. Yes. Ọkọ ìyàwó o, èmi ti lọ church. Ọmọ́tọ́lá. Ọmọ́tọ́lá. My God. It's not a crime to love you, but I will think it twice you want you. Àlàyé mi Folú. Tádé, Ló ń ṣẹlẹ̀. sórí mo ti ń nẹ̀ tipẹ́. Sórí tèmi màá tún nẹ̀ débi pé ìwọ̀gàn wà ó pé náà. Ok, jẹ́ kí n wá já ìsìn kankan. Ṣé o mọ̀ pé ìwọ ló ní àná torí èrò tó ṣe? Èmi ló ní èní torí pé mo múra ẹ̀ wá ni. Èmi ò sí èrú. Mo múra ẹ̀ wá ni. Tádé, èmi ò sí èrú. Màá nẹ̀ bátibàti. Wá sórí èmi á wá nẹ̀, màá nẹ̀ bí ọmọ tuntun ni.
ó ní ìwà náà ẹ̀mí bí ọmọ tuntun. mo ní màá nà ẹ́ bí ọmọ tuntun mo mú rẹ wá ni kì í ṣe pé wọ́n ní. farabalẹ̀ ìwọ fẹ́ nà mí bí ọmọ tuntun. yes. sórí mi ni máa nà ẹ́ bí ẹni tí ìyàwó ẹ náà tó ká ẹrù ẹ̀ kúrò nílé. tí ìyàwó ẹ̀ tó kó ẹrù ẹ̀ kúrò nílé. sórí bros. Àlàyé. bros. baba how you dey now. èmi àwa nà ẹ́ bí ẹni tí ìyàwó ẹ náà tó kẹ́rù bọ́ta. ó wá lè nà mí bẹ́ẹ̀ tó bá nà mí lẹ́ni tí ìyàwó ẹ̀ kẹ́rù ẹ̀ bọ̀ síta. ẹrù ẹ̀ pọ̀. sórí má jẹ́ kí n pa ọ́tọ̀ ẹni tí mo fi owó mi tí mo fi fẹ́ ní ṣùlọ́kà làwa kẹ́rù mi kò sí ṣe ṣé o wá rí tí n bá wá tún wá fẹ́ yàwó tẹnu mi ò ká tí ò support mi bóyá ìsáídà níbi iṣẹ́ mi ni àbí má yẹ kí n pa ọ́tọ̀ ẹ̀hún Tádé sórí á pè mí kí n tà dànù kí n fowó ẹ̀ rájà. àgbọn wà lórí ẹ mo mọ nǹkan tó ń sọ kàkà kí n fẹ́ wò sílà. máa fowó rájà. kàkà kí n fẹ́ wò sílà máa fowó rájà. Darling. Omotola. I've been calling you since, babe. What's up? Oh, girl, please have your seat now. Hey, Tabate Ija, we can't party. You know you and I we've come a long way. Yeah, and you know I love you so much. See, Omotola, the ma share your mapping. Please forgive me. I should forgive you. Please. Since I also ask you this. Okay. Because ó ṣe pè mí báyìí ó dà pé ó ní ọ̀rọ̀ gbọ́. As in you want to hear words. Number one, ṣé mi ló fẹ́ ni? Àbí ẹ̀gbọ́n yẹn? That's another. Then number two, before ká tó marry, I need church ceremony. I dey agree. Be after married, mo marry church ni. Ìwúlò wọn sọ fún mi pé mo gbọ́dọ̀ máa lọ sí church ẹ̀ kó pọn dandan. Omotola sim. Ni you le, of course, ìwọ ni mo fẹ́. Iṣẹ́ ẹ̀gbọ́n mi. But mi lè tó gé bí mo fẹ́ ń sìn kí wàá da àwọn ẹbí mi ni. Really? This thing little babe, jẹ́ ká understand kìíní. Ẹbí ó wà lọ́tọ̀, ìwọ wà lọ́tọ̀, ó dẹ̀ jọ. Secondly, lórí question kejì, of course, oní church tó ń lọ tẹ́lẹ̀. Church ẹ̀yin náà láti ṣe wedding ẹ̀. Mo ti ṣe wedding fún ẹ. You know, it is must kí ìyàwó kúrò ní church tó ń lọ kó wá sọ́dọ̀ ọkọ. After all, bí sọ wípé ọkọ ló lórí aya àti pé Ọmọtọ́lá Muslim máa fẹ́ Christian wọn dẹ̀ kí n jà. Me and you, we are both Christians. Ṣé nǹkan tó fẹ́ sọ nìyí? Ṣé tí wàá pọ̀ jù ni? Mo ní nǹkan tí mo ṣe. Má ṣe bí ilé ìbí kásẹ̀tù ọ̀rọ̀ Ọmọtọ́lá. God. Kò ságbára tó dàbí ti bàbá. Kò ságbára tó dàbí ti. Tó bá gbé ẹsẹ̀ yẹn sínú ilé. Where to do you are coming? My house? Oh yes. Orí ẹ̀ òkú. Orí ẹ̀ òkú. Níbo ló ti ń bọ̀ náà? Wọ́n bọ̀ láti church. Church. Yeah. Church ló máa padà sí ló máa gbé. Kì í ṣe lulẹ̀ mi àbí. Tí n bá padà nǹkan kí ló fẹ́ ṣe? Máa gbá etí ẹ̀ ni. Wọ́n bí ẹ̀dá. Lémi. Adékúnlé wọn bí kùnrin kan gbá ẹ̀ padà ẹ̀. Má pọ̀ fún. Wọ́n ní wọn bí ẹ̀dá sẹ́ẹ̀ wọ́n bí ẹ̀dá. Kí ló ṣe? Kí ló ṣe ń sìn? Màá tutù gbá. Màá tún etí ẹ̀ gbá. Olúwa dáríjì ni mo fẹ́ ṣẹ̀. Màá tún etí ẹ̀ gbá. Ọmọtọ́lá ni màá ní. In my own house. O kò fi kó akọ́ jáde at any time. Akọ́ wọlé at any time. Èmi Ọmọtọ́lá ló gbálẹ̀ sí. Adékúnlé. Màá tutù gbá. Màá tún etí ẹ̀ gbá lẹ́yìn. Ó gbá etí èmi Ọmọtọ́lá. Màá gbá etí Ọlọ́run. Ó gbá etí mi. Màá tutù gbá. Àlọ́ gbá etí mi bẹ́ẹ̀. Ọmọtọ́lá. Mo sọ fún ẹ pé ó gbá etí mi. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Ọmọtọ́lá. Kí ló ti rí? Ìwọ. Ọmọtọ́lá. Ó yẹ sún mi lọ́rùn.
Hey! Ọmọtọ́lá! Ó yá fún mi lọ́rùn! Ọmọtọ́lá! Ó yá fún mi lọ́rùn! Ó yá fún mi lọ́rùn! Ọmọtọ́lá! Sí visitor room, mo ní kí n bẹ̀ láti visitors room ni. Ó yá fún mi tí lọ́rùn! wọ́n wá parí ẹ̀. Ó fẹ́ fọ́ tí Má bá ẹ visitor fọ́ room! sínú room. Ọmọtọ́lá! Ọmọtọ́lá! Èmi Ọmọ́tọ́lá. Èmi. Ọmọtọ́lá! Ọjà 10 mọ́ bọ̀ ọ́. Dúró tèmi o. Wọ́n bí ìṣẹ́. Ọmọ tí visitor room! Ọmọtọ́lá! 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 Gbogbo aṣọ tó ní pápátá ni mo Ah! gbé. O lè ṣe lé fún mi, o lè ṣe lé fún mi, o lè ṣe lé fún mi. Kí ló mọ̀ di Ọmọtọ́lá? Kí ló mọ̀ di ẹ? Kí ló ṣe ẹ́? Èmi ló ń bá ṣeré. Ọmọtọ́lá! Oh! Èmi Ọmọ́tọ́lá ló gbá létí. Èmi Ọmọ́tọ́lá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You are out of my life. Ẹ́ You are out of my irọ́ ló life. pa. Ọmọtọ́lá! Irọ́ ló pa sẹ́ẹ̀. Ah! Mo ní wo mo fẹ́ do dáadáa kó dó. Mo fẹ́ do gbogbo ayé ẹ̀. Aṣọ tó fẹ́ lọ sí iṣẹ́ lọ́la. Gbogbo ayé ẹ̀ ni mo ti jó ẹ̀. Gbogbo ayé ẹ̀. Ọmọtọ́lá! Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You are a mistake. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You are a O mistake. ṣe. You are a mistake in my life. Ìwọ ńkọ́. Màá dẹ̀ fojú ẹni máa bò. Kò sí nǹkan tó fẹ́ ṣe sí. Ọlọ́run, ó yẹ ṣé mọ́ mi lọ́rùn. Bẹ́ẹ̀ ni. O fọ́ TV. Àbí O kò bá yá fi jó mi lásán. Jẹ́ kí n bá yá tán. Jẹ́ kí n yá tán kó mọ̀ kó mí ni ẹ́. Adékúnlé. It's a long time. Ọ̀gá bó ni. Friends. Gbogbo àlàyé tó ṣe lẹ́ẹ̀kan náà ni mo ti gbọ́ ṣùgbọ́n tá bá ní àwò kò síbi tí ṣe ò sí kò dẹ̀ sẹ́ni tí ò ní tiẹ̀ lára náà torí lórí ọ̀rọ̀ ìyàwó yẹn máa fẹ́ kó gbà gẹ́gẹ́ bí àdánwò ẹ̀ kò mọ̀ pé àdánwò tiẹ̀ nìyẹn. Kò easy o, Ayétòrò. Ọmọtọ́lá tá à ń sọ̀rọ̀ yìí, ẹ̀mí mi ló fẹ́ gbà ọ́. Ilé ìkọjá ìṣòro lọ. You know, I don't sleep at night anymore. Kóbìnrin máa ti church bọ̀ tó clean pọ́n, I don't just believe. Bóyá church ló ti ń bọ̀ ọ̀ bẹ́ẹ̀ babaláwo I don't understand. Kó máa ti church bọ̀ kó kàn délé kí n kàn bí pé níbo ló ti ń bọ̀. The next thing ni pé kó yaṣọ mọ́ mi lọ́rùn. Aṣọ tí mò ń wọ́n lọ bí iṣẹ́ ó kó síta ó dáná sún. TV tó wà ní discourse room ó gbé síta ó fọmọ́lẹ̀. I don't understand. Kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe fẹ́ lélẹ̀? Ó kàn tí o kò sú mi. I mean attitude ò yé mi rárá. Mi kò mọ tí mo fẹ́ bẹ̀rẹ̀. Ó tiẹ̀ wá sú mi báyìí. Àti pé Ọmọtọ́lá tá à ń sọ yìí bá mi dámọ̀ràn. Ìmọ̀ràn tó wà láàrin lọ́kọláya wọn kákùn tí ẹ̀ ronú tí family wa ṣe move on. Ó ní kò pè ní àtọ́. I don't understand. Gẹ́gẹ́ bọ́rọ̀ mi tí mo ń sọ lọ́nà ni pé kò sí ẹni tí ò ní tiẹ̀ torí oníkálukú ń daṣọ ń bó tiẹ̀ ni kò sẹ́ni tàbí tí ò ní wíwí ṣùgbọ́n tí èmi àpá wa sọ ni pé mi ń lè gba ẹni mọ̀ràn pé kò lè yàwó ẹ jáde gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a jọ jẹ́ ṣùgbọ́n tó bá ṣe débi tó ṣe pòun fún rẹ̀ fọwọ́ rẹ̀ kẹ́rọ rẹ̀ jáde wá ti mọ̀ pé n tó fọwọ́ ara ẹ̀ fa nìyẹn. Mo ṣe mo dúpẹ́ gan-an. Ọlọ́run já ní rẹ̀ o láhọ́ tiẹ̀ náà. Àmín. Kọ́lọ́ kò kó mi onílé ilé tí mo kóra mi sí. Àmín. Mo tètè bá kẹrù mi kó lórí burúkú yìí kó má dé bá mi bíbí. Ṣó lòun ya wèrè ni? Ọmọtọ́lá. Kí ló ṣẹlẹ̀? Níbo ló kẹ́rù lọ? Dúró. Ṣé yìí jẹ́ kọjá? Níbo ló kẹ́rù lọ? Má ṣe bí ilé yìí. Ọmọtọ́lá, kò tó ṣe láàrin èmi àti ẹ, little misunderstanding ni. We can settle these things amicably. Adékúnlé, má má ní mi lára mọ́. Ní lára ẹ ti pọ̀jù kí ló dé? má ṣe bí ilé. Olùsí ni ẹ ò mọ ní. Rántí bí ta ti bẹ̀rẹ̀. Wo mo rí mi sórí. Àbẹ́ mo ti ṣe láti sórí. Ìwọ ló fẹ́ ṣe kí. Èmi ò gbénú òṣì wọn sẹ̀. Ṣe báyọ̀ Wo Ọmọtọ́lá. ti sú mi. Ọmọtọ́lá má ṣe. Kí ni mo sọ fún yẹn? O lo love me now. Ọmọtọ́lá ní sùúrù ní sùúrù. Yẹ́ sọ fún ẹ kó tó dé pé mo gbàgbé. For your information, ṣòro oyún tó wà nínú mi. Àti ọmọ tó wà nínú mi, mo máa padà ṣe last. Yé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọmọtọ́lá ọmọ ta ṣe fún mi. Ọmọ ta ṣe fún mi. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ òtítọ́ ni. Ṣé rí nígbà míì máa ń wà tí Ọlọ́run bá ń ṣe oore fún ẹ̀dá, a rò pé bá ibi ló ń ṣe.
mo mọye ìgbà tí mi fúnra yín báyàwó yín sọ̀rọ̀ ṣùgbọ́n at the end of the day wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ mo fẹ́ kẹ́ lọ ní sùúrù ṣé tẹ́ bá ní sùúrù ikọ́ tó ṣókùnkùn yẹn ó máa hàn kedere sí yín ṣé ń get me nítorí wípé tí orí bá fẹ́ ṣẹlẹ̀ àbí tí ìyanu bá fẹ́ ṣẹlẹ̀ ó ní àwọn ìgbésẹ̀ míì tó máa ń ṣẹlẹ̀ tàbí mọ̀ torí nǹkan tó fi ṣẹlẹ̀ ọba ṣe tó wù ní ọlọ́run o mo mọye ọjọ́ tí mo fi báyàwó yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ náà tó le tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àfìgbà tí wọ́n fúnra wọn kó ẹrù jáde tó wọ́n fẹ́ kọ́kọ́ yín balẹ̀ dáadáa ẹ ti gbìyànjú o gẹ́gẹ́ bí ọmọkùnrin ẹ mọ̀ rí mi pé mo jẹ́yàn burúkú o I'm not saying that pé bí ìyàwó yín ṣe kẹ́rù lọ ó dáa ṣùgbọ́n nígbà míì máa ń wà tá a bá ń gba àdúrà ok a ṣe parí 3 days prayer ni ó dẹ̀ ní kókó àdúrà tá a gbà tẹ́yìn náà bá rántí ó ṣeé ṣe kó jẹ́ pé ara àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe náà ló fara hàn yìí abẹ́yìn náà rántí èmi àti yín ṣàkóso dáadáa so Ọlọ́run ràn yín lọ́wọ́ mo kàn fẹ́ bẹ̀ yín ni for this reason á wù mí pé kẹ́ lọ ní sùúrù ẹ̀kọ́ mẹ́ta tọkùnrin ò gbọ́dọ̀ ṣe tẹ́mi ẹ̀ bá fẹ́ gùn ni mo sọ fún yín ẹ má nira yín lára mọ́ ẹ fara yín lọ́kàn balẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ lámójú kúrò ẹlẹ́ẹ̀kẹta ẹ súnmọ́ Ọlọ́run ìyẹn fún ìtẹ́ ṣe yìí so Ọlọ́run ràn yín lọ́wọ́ ṣé ẹ̀kọ́ tí mo sọ yé yín báyìí ẹ fọkàn yín balẹ̀ o ẹ já gbàdúrà bàbá ní orúkọ Jésù. n ti ẹ̀ padé kúnlé gan ó mà ga báyìí ṣé tèmi ti bá mi báyìí ṣé ọkọ̀ gbé kọ́ mi báyìí máa ríǹgì báyìí kó máa gbé Adékúnlé jọ gbé mo ti realize mistake mi jọ gbé báyìí ìyá ti fẹ́ jẹ mí pa gbọkùnrin ló ti jà mí lólè àṣẹ iyì tó wà ní pé kóbìnrin kó bọ́kùnrin gbé dọjọ́ alẹ́ kó forí tì í kò sí o àpọ́nlé ńlá dẹ̀ ni kóbìnrin forí tì í lé ọkọ Mọ́tọ́lá ṣé tiẹ̀ ò bá ẹ báyìí tèmi ti bá mi ó ti bá mi ìyá ìpọ̀ náà Adékúnlé jọ̀ọ́ ọtí ẹ gbé kọ́ọ̀lù mi. Hello, sir. Yeah, this is Mr. Adekunle. Okay, flight meeting ready. Thank you, sir. Well. Okay. Ọ̀túnla, at what time, sir? By 12, I will be there before that time. Oh, thank you, sir. Thank you so much. All right, sir. God, this is good, man. Lord, I thank you. At the end of the day, what I just saw, Mọ́tọ́lá, ó yẹ ká jọ lọ báyìí ni o. Anyway, I thank God for my life. Well, show me the plan.